بمال ومنصب كل ما رام سلنا حسبنا الله والنبي حسبنا الله والنبي. أنا تعالى أزوجان صار للذين نو. láwọn bá lè jáwọ́ sẹ́yàmá lọ́lọ́run kó tún bẹ̀rù. kò ló jáwọ́ yẹn mọ́ ànásọ. kéèyàn ọlọ́run kẹ́rù tún máa bá a. kọ̀ wá jẹ́ ẹlòmíì tọrọ òye á ní ológun pípọ̀ mọ́lẹ̀ à nígbà òpólógùn ni wọ́n náà ló fi rò pé mi rí bí ìwọ èmi ò rí bí ìwọ yẹn èésùn lóru. láwọn bá alẹ́ bẹ̀jáwó kò ló jáwó mọ́ ànásọ kò ló jáwó mọ́ ànásọ. kó ló jáwó mọ́ ànásọ. gbogbo ìgbọ̀jẹ̀ ọ̀hún tábó ní ìrìnjẹ́ àlùdánù yín. kánà bí ìlà ìsúná. pẹ̀lú ọlọ́run èyí tá a lò yìí. bíláì ìsúná. dàmà bí láì ìsúná. onígbàdélé tá a lò yìí tọ́nà ń ṣe wá yìí tẹ̀sí tí ì rí nǹkan kan. lábì mi máa lè wà máa ṣe pẹ̀lú agbára tọ́lọ́run ní àṣírí ọlọ́run ní dún bẹ́ẹ̀. wàláhì ọlọ́run ní dún bẹ́ẹ̀ wàláhì ọlọ́run ní dún bẹ́ẹ̀. lẹ́yìn ọlọ́run náà ló tún bá ń bẹ̀. kúlù mọ́ rọ́ọ̀mọ́ sólánà àṣebọ́nà wà nàbí àṣebọ́nà wà nàbí àṣebọ́nà wà nàbí àṣebọ́nà wà nàbí. ètò tí lójú jòlè ló ń bẹ ẹlẹ́kẹ̀wù àlùkùránì ń bẹ lórí yín àdìsí ń bẹ lórí yín. Kùránì ń bẹ lórí yín ẹni gbogbo kan ń bẹ lórí yín ẹsìn lẹ́ẹ̀rí náà wá rí èèyàn wá jáde wá pèrè lólóòsà ó lóun rí sí ọyìn. أنتم تتلون الكتاب فلا تأكلون أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تأكلون. ọ̀yẹ̀ wọ́n pè yín láfa kẹfọ́ ọbọ̀jú. Wàláì. nítorí ìbínú orí torí kéta ẹ̀sìn díje fèrí lọ ẹ̀sìn mà.